Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wabarakatuh. Ṣé dáadáa ni mo bá yín ẹ̀yin Muslim brothers and sisters mi ní káàkiri àgbáláyé. Adẹ́kù òǹgbẹ àkú Ramadan. Ẹ̀mí asu ṣe kíni ashika. Mo ti gbé pọ́ọ̀tù mi kaná. Ẹ jẹ́ kí n tètè máa sọ pé mo ṣe kíni. Ká ṣe jọ ń sọ̀rọ̀, you know. Mo ṣe ń kí yín káàbọ̀. Yes, so why haven't you subscribed to my channel? Kódà ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ mi ní ilé ìjọsìn mi. Kí ni mo mú wá fún yín lénìí láti lè fi ṣìnà catfish pepper soup. Wow, ẹ ti máa rí so many lórí internet, but eléyìí ó ṣe kí ni ó débẹ̀débẹ̀ ju bẹ́ṣẹ̀ lérò lọ. Catfish pepper soup ni mo mú wá, mo dẹ̀ máa pair pẹ̀lú sweet potato. Mo ti fọ̀, mo ti dice dáadáa bí mo ṣe fẹ́. Tẹ́ bá fẹ́ kó kéré sí báyìí, you can go ahead. Tó bá dẹ̀ pé kò ń ṣe oní sweet potato lẹ́fẹ́, kó jẹ́ bí plantain or something, you can go ahead and use it. So but kíní ni mo lè mí yàn láàyò. Má bàa dènà pẹ̀lú ṣé wọn kí n máa sọ fún yín torí mo ti mọ̀ pé gbogbo wa ń gbààwẹ̀ látàárọ̀ mi dẹ̀ fẹ́ bọ́ yín pẹ̀lẹ́jọ́ wẹ́wẹ́ mi. Nǹkan tẹ́ máa ṣe ni pé ẹ máa da potato yẹn léná báyìí. Ẹ máa ní ara ní bẹ́ẹ̀ ni o, ẹ bá ṣe báyìí ara mo dá o. So tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ potato nínú ẹ̀, like I rightly said, you can just do the catfish bó ṣe tó bá ṣe wù yín. So àwọn èròjà mi ni ẹ ti ń rí lórí kíní sharp kí má bàa ṣe kíní. Ẹ máa ṣe báyìí, ẹ máa da onion sí, ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà ṣó ń yé, ẹ máa dà á sí báyìí. Ẹ máa wá da ata sí. Of course, pea soup la pè. Ẹ wà generous pẹ̀lú ata yín. Rodo nìkan ni mo chop yẹn o. Rodo nìkan. Ẹ má lo tomato sínú pea soup yín. Then ata gúngún ni. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé o tún fẹ́ kó ta ju extra, you can go ahead with Cameroon pepper, but bear in mind Cameroon pepper máa ń jẹ́ kí nǹkan dúdú, so wọ́n tún wọ́n sì ni ẹ fẹ́ fi ṣe o. Oúnjẹ tó yọ̀tọ̀ mi ni mo mú wálé ni exactly. So cherry Adun ọbẹ̀ ni mo dà sí níwọ̀n tó wọ̀n sí. Isebe òun ni mo dà sí níwọ̀n tó wọ̀n sí. Meanwhile, mo ti fọ ẹja yìí, tẹ́ bá ti rà rẹ̀, mo ti fọ dáadáa behind the, mi ìfẹ́ yẹ kí n máa bọ́ yín pé mo ṣe ń fọ ẹja and all that. Tell me mo bó ṣe ń fọ catfish, ẹ sọ sí ní comment section. I'm going to, because of that, màá kọ́ yín bó ṣe ń fọ dáadáa tó máa mọ́ under, very little seconds. Ẹ máa fọ kíá. Bẹ́ẹ̀ ni, so catfish mi mo ti fọ, ó ti ṣe normal. Pepper soup ingredient òun lélẹ̀ ẹ máa ní bẹ́ẹ̀ ni ẹ dà pọ̀ bí òmóyò la fi ṣe so that gbogbo ẹ máa wọnú ara wọn. Nǹkan tí mo dẹ̀ fi fọ catfish náà mo rọra season ẹ pẹ̀lú ordinary salt ni ṣó ti yẹ yín. So bí ẹ̀yin máa tẹ́ bá fẹ́ fi salt sínú nǹkan tẹ́ ń ṣe ẹ má jẹ́ kó já. So pepper soup spice mi òun lélẹ̀ ìyẹn pepper soup ingredient. Ẹ lọ sọ́jà kẹ́ni ẹ fẹ́ ra pepper soup ingredient òun ni. So nǹkan tó máa tún wá jẹ́ kó go to another level òun ló ń pè ní àṣàrà. Mi máa ń pè ní ọ̀ṣàrà, wọ́n máa ní àṣàrà ní òun lélẹ̀. Ó máa ń gùn báyìí, so ẹ kọ ṣán dáadáa, make sure pé ẹ ṣán dáadáa. Tẹ́ bá ti ṣán kẹ́ wá gé quantity ẹ máa reuse ẹ rọra jù sí inú ẹ̀ báyìí. Máa fi òróró díẹ̀ máa rọra fi sí. Ṣé mo pé fish ni catfish kó máa òróró yẹn ò tún gbọdọ̀ máa ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀, so I'm going to add little or kíní sí. So òróró díẹ̀ ẹ ti rí. Ìfẹ́ kó ó ti aroma yẹn ti ń jáde, ó dẹ̀ ti ń fin mi nímú. Reason mo ṣe kọ́kọ́ kó sí ní pé ẹ mọ̀ pé ẹlẹgbẹ́ àwọn iṣu ni wọ́n dẹ̀ ń pẹ́ jiná náà. Ní báyìí ẹ jẹ́ kí n cover fún like maybe just 2 minutes. Ẹ mọ̀ reason ẹ jẹ́ kí gbogbo yẹn kó ṣe kíni kó ṣe ń gẹ́mẹ́ nǹkan pọ̀pọ̀. Ẹ mọ̀ kí tí ẹja bá ti wọnú ẹ̀ ní lè máa ní anyhow. So ẹ jẹ́ kó ṣe kó sọkùtù wọ̀wọ̀ mọ́ ra wọn sharp máa padà wá sí. Okay, so
a ó ti ṣọkútù wọ̀wọ̀ báyìí. Nísìn màá wá gbé ẹja mi màá rọra gbé sí báyìí. Ẹ máa dìpẹ̀ sínú ẹ̀ oríire ẹ dìpẹ̀ sínú ẹ̀ ṣẹ̀rí sweetness sweet potato yẹn àti ẹja yìí you don't wanna know you do not know. Ẹ wá ní mo like oúnjẹ ó máa ń fihàn bí ẹ̀yin mind máa ń fihàn mú o torí àwọn èròjà ata tí mo kó sí so tẹ bá ṣe fọ ẹja yìí dáadáa kò ní túká so ọwọ́ fífọ̀ náà ó matter torí ẹja yìí tẹ́yìn ò bá fọ dáadáa ó máa túká ni so tẹ bá wá rí i pé omi yìí ó kéré pea soup dẹ̀ lápẹ́ mọ̀ pé kò dẹ̀ tún gbọ́dọ̀ over kamari kókó ṣó ti yé yín so omi yìí ti wà okay fún èmi ṣó ti yé yín ẹ jẹ́ ká wá cover fún like 10 to 12 minutes or 15 minutes gbé àti ṣe kíni àti sẹ́ngẹ̀mẹ́ngẹ̀ wọnú ara wọn pea soup wa bá délẹ̀ a bá ṣìnú láyọ̀ àtàlàáfíà ẹ jẹ́ n cover mò ń bọ̀. Okay, so you need not to be told pé ẹja wa ti ṣe kíni ó ti sẹ́ngẹ̀mẹ́ngẹ̀ ó ti sọkútù wọ̀wọ̀ ní báyìí mo wá dà just for rodo àti onion Nimi and onion so àwa dà saint leaf wá sí ìyẹn efirin of course kò sí pepper soup without efirin náà wọ́n á rọra ṣe báyìí wow ẹ̀rí ti fọ́ that's what we want ẹja yẹn dẹ̀ ti yé kébù dáadáa mo ti paná torí it yìí ni la fẹ́ fi ṣe efirin so kò nídìí kìíní nú rárá ẹ jẹ́ n serve ní sharp ẹ jẹ́ n kọ́kọ́ gbé orí yẹn náà mind you behind camera mo wá stay together ẹ má kàn ní bóyá mo ṣe gbélé mo wá mo mì dáadáa o so wow that's what we're talking about. Mo like oúnjẹ ẹ dẹ̀ má ṣe potato yín kó gbọ́dọ̀ lé ẹ bá ṣe ń gbé báyìí tàbí pé so ó lalicious èmi nìkan tán ẹ bá rọra serve alájì àtàlájà lélẹ̀ kódà ẹ̀mí àṣìkà àmì mo lérò pé ẹ enjoy recipe tí mo mú wá lénìí catfish pepper soup ni mo mú wá fún yín tí mo dẹ̀ pair pẹ̀lú potato sweet potato mo sọ fún yín pé ẹ lè fi any kind of kini pair tí yín ẹ lè lo ẹ̀kọ ẹ lè lo plantain ẹ dẹ̀ lè mú lásán òun lélẹ̀ ìwọ tó bá dẹ̀ láì kí omi pepper soup ẹ kó máa over ṣàn ẹ tún jẹ ẹ̀rọ abu omi sí bò báyìí ni ẹ̀rọ máa gbómi mu sẹ̀rẹ̀sẹ̀rẹ̀ kẹrẹ máa gé sweet potato sí mo ní ẹjọ́ ẹ bá mi share fídíò mi kẹ̀dẹ̀ bá mi like ẹ torí pé nǹkan tó ń ṣara lóore ni mò ń mú wá fún yín bíbá yes or no yes ire o lọ́jọ́ gbogbo Ramadan kareem.